Agẹmọ ti bọ́ síta fún ẹ Dàpọ̀ ṣọ́ọ̀ṣì ń bọ̀ wá announce Kúyẹ̀ àbí èwo ló fẹ́ ṣe sìn nígbà táwọn èèyàn tó mọ Kúyẹ̀ jẹ́ mọ̀ tán wọ́n ní ọmọ ọ̀tá ni nígbà tó pé lórí nígbà tó pé Kúyẹ̀ lọ́mọ ọ̀tá lórí. ẹ̀yin èèyàn ó máa ń ṣẹlẹ̀ ó máa ń rújú lórí ọ̀rọ̀ Awùjalẹ̀ èyí tí gómìnà Dàpọ̀ tí wọn ò tí ì rí gbé jáde ẹ wo wọ́n sọ pé ọ̀rọ̀ wọ́n fi òkú ọ̀rọ̀ wọ́n fi ránṣẹ́ sí Dàpọ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn Awùjalẹ̀ wọ́n ní wọ́n ti ààfin pa wọ́n ní wọ́n ti ṣí ààfin Awùjalẹ̀ níjẹ̀bú wọ́n ní àwọn sójà àwọn ọlọ́pàá àwọn ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. Dàpọ̀ ibi tó wà lẹ́nu ìwà máa kọ́ ọgbọ́n because àwọn tó ń rún ẹ nísìn ní pé kò wá impose lé wa lórí ṣé o rí pé àwọn kọ́ ló máa bá ní máa ń tẹnu mọ́ kiri yẹn àwọn kọ́ ló máa bá ẹ jẹ ẹgbà yẹn mo sọ fún ẹ pé wàá ṣẹ̀sìn ayé wàá ṣẹ̀sìn ọ̀run wàá ṣẹ̀sìn bí mo ṣe ń sọ fún ẹ nìyẹn ọjọ́ tí mo sọ fún ẹ pé wàá ṣẹ̀sìn ẹ tí mo kọ́kọ́ gé ègún yẹn fún yẹn ọjọ́ kejì ló lọ tó lọ gbé pásítọ̀ ọjọ́ yẹn náà ló sùn dé tó ń ló bẹ̀ sí ní ṣẹ̀sìn lọ lórí gbogbo mídíà Ogun State ló wà ní gbogbo mídíà ok ìyẹn kúrò ń bẹ̀ o tún wá bọ́ sórí ẹ o tún lọ sanwó fún gbogbo àwọn bloggers oníkọ́ máa kúrò pé déédéé tó ń ti sá lọ kúrò nílùú pé kò sí ìlú oríṣiríṣi àwọn èèyàn náà wá bẹ̀ sí ń parọ́ wá ń parọ́ ńgbà tó yá lọmọ yẹn bọ́ síta ní àná àbí ìjẹta ló ń sọ pé òun rèé o òun wà bíbà ṣe bóun ti sọ fún ẹ òun ti kọ lẹ́tà sí ẹ pé òun sick tóun bá ti wà òkè déètì báyìí òun á wà wáì tó ṣe ń sá kiri tẹ bá rí bí ọmọ yẹn ṣe ridicule ẹ Aunty Maureen ẹ̀sìn èèyàn kì í tún ṣẹ̀sìn ju bí mo ṣe tún sọ lọ ẹ̀ àlọ́ tún bọ́ síta láàárọ̀ yìí ẹlòmíì tún bọ́ síta ó wá confirm àwọn ọmọ ìpẹ́rù ó ní èèyàn rádaràda ní Dàpọ̀ ó ní kò sí hospital ó ti run down gbogbo Ògùn State ó bá gbogbo Ògùn State yìí ẹ̀yin báwo ni ẹ ṣe fẹ́ ṣẹ̀sìn ju gbogbo nǹkan ju bẹ́ẹ̀ yẹn náà lọ ẹ tún wá gbogbo nǹkan tó tún wá ń ṣẹlẹ̀ ní Ògùn State lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ní Ẹ̀gbá land everybody call switch is a PDP party wọ́n fi APC lẹ̀ bẹ́ẹ̀ ni yẹn látúrí wọ́n ṣe lórí social media bẹ́ẹ̀ yẹn tó wọ kí ni uniform PDP party àwọn ọmọ Ẹ̀gbá ẹ ṣáà ti mọ àwọn Ẹ̀gbá Abẹ́òkúta nìyẹn. so Dàpọ̀ tí you are still the governor ìlú ti dàrú mú ẹ lórí ó jẹ́ tètè má forí Ẹ̀gbá kú Ìjẹ̀bú-Òde ò kì í ṣe rẹ́ mọ́ we are different people even though we are Ìjẹ̀bús we are still different tètè jáwọ́ kó má jẹ́ kó rán ẹ lọ sọ́run má lọ gbákú oníkúkú ṣé lórí ọ̀rọ̀ ambition politics yìí náà ṣe pé dandan mo gbọ́dọ̀ di senator you better drop it aṣíwájú wọ́n á sọ gbogbo spirituality nǹkan tó mean because Agẹmọ làwọn èèyàn respect jù níjẹ̀bú-Òde wọn ò bí èèyàn kan dá gbogbo àwọn ọmọ tó bá jẹ́jẹ̀bú-Òde ń bíbà àwọn òrìṣà tó máa kọ́kọ́ ṣe nìyẹn kó tó ti bá ṣe ojú ìdìyàbá àkọ́kọ́ gbé orò for 7 to 14 days lẹ́yìn bí orò bá ṣe tán la máa bẹ̀rẹ̀ Agẹmọ 7 to 14 days ọjà máa ṣe wa mọ́lẹ́ ní obìnrin ò lè jáde tó yẹ yín sìn obìnrin ò gbọ́dọ̀ rí Agẹmọ ọjọ́ tẹ bá ti rí Agẹmọ ọjọ́ yẹn lẹ máa fi ilé ayé lẹ̀ sorry ọjọ́ yẹn lẹ́ni yẹn máa fi ilé ayé lẹ̀ má jẹ́ kí n sọ pé ọjọ́ yẹn lẹ́ni yẹn á fi ilé ayé lẹ̀ ibi tí Agẹmọ wà powerful dé and their shrine níbi tí shrine wọn wà so ìgbà tó ṣe pé ẹni tó wà in charge of the shrine tó wà in charge of Agẹmọ fúnra rẹ̀ ló bọ́ síta tó lead protest yẹn lẹ́nìí ayé Dàpọ̀ ti fẹ́ bàjẹ́ nìyẹn mo jẹ́ ń advice Dàpọ̀ má jẹ́ kó gbé débi pé wọ́n máa gbé pósí because ọmọ kan máa ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ ní Ìjẹ̀bú-Òde is a culture wọ́n á ra pósí wọ́n á gbé kiri gbogbo Ìjẹ̀bú-Òde wọ́n á jẹ́ dín àkàrà sí kò ní pẹ́ tẹ́niyẹn máa kú nǹkan tó ṣe fún Abacha nìyẹn tó bá rántí ní time yẹn wọ́n ṣe fún Abacha where is Abacha today àǹtí inú wọn ní màá fún ẹlòmíràn láyé kan sọ̀rọ̀ ẹ ṣeun gan inú mi dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. yèyé mọ́kún ẹ ṣé o. ẹ kálẹ́ o. kálẹ́ mà kí lẹ rí sí protest ní àti nǹkan tó ń lọ níjẹ̀bú. ẹ wò mí ẹ ṣọmọ Ìjẹ̀bú náà number 1 Ẹ̀gbá lèmi bẹ́tẹ̀ mi sí ní line yẹn láti so much. ó ní nǹkan tí mo another business mo ṣe wà lórí kìíní kì í ṣe just for the topic. ẹ ṣé. And I'm very happy pé moderator yín wọ́n try at least she can say much of what is going on. She's well alerted
Thank ẹ you. ṣé Yes, ma'am. thank you ma. olórí adùn ṣáàdùnní ni ẹ kalẹ́ o ẹ káàbọ̀. olórí ẹ kalẹ́. Ẹ kálẹ́ o. ok ẹ kalẹ́ o ẹ káàbọ̀ o. Yes, ma. kí lẹ rí sí èyí o. Ah. Ó sọ sẹ́nu ó buyọ̀ sí o. Ọlọ́run á jẹ́ kí Ìjẹ̀bú sàn wá o. Ọ̀dọ́ ọ̀nà èmi ò kí ń ṣọmọ Ìjẹ̀bú-Òde. Ìpẹ́rù ni mí o. Àǹtí tó máa ń bú àwa Ìpẹ́rù yẹn. Ọ̀rọ̀ yín kàn máa ń pa mí lẹ́rìn, mo kàn máa ń wò yín ni. Ẹ ṣáà ń bú wa ṣá nítorí Dàpọ̀ Abíọ́dún. Àwa Ìpẹ́rù àdẹ̀bàjẹ́ tó bẹ ṣe ń rò yẹ o. pé kò yẹ kó ìgbọ́ nínú nǹkan tí ìgbà tí yẹn address àwọn tó protest lórí ó ní kò yẹ kí ó ní kò gómìnà lè dá sọ̀rọ̀ ọba Ìjẹ̀bú-Òde ó ti ṣí pálásì lẹ̀ pé àwọn máa lọ bá wọn sọ̀rọ̀. ẹbọ tó bá jẹ́ pé kí ló dé tán ti tọkọlọpàá sí kí ló dé tọkọ DSS sí ẹnu ààfin. wọ́n ti kó ogun ọkùnrin bẹ̀ ẹ mọ gbogbo ẹ mọ tí ọkọ wọn ti kó kúrò bẹ́ẹ̀. wọ́n ti kó bẹ̀ wọ́n ti ṣí pálásì lẹ̀ sí àwọn ọgbọ́n ti kó bẹ̀ lẹ́yìn àwọn ti kó bẹ̀ láti àná ni láti ìrọ̀lẹ́ àná nìyẹn ti ṣẹlẹ̀ wọ́n ti stop gbogbo yẹn wọ́n ti ṣí pálásì lẹ̀. okay. Chairman Ìjẹ̀bú local government. Three of the afọbajẹ suspended today. Wọ́n suspend àwọn afọbajẹ kan lẹ́nu. Àwọn wo níbẹ̀? Mo wà of course orúkọ wọn gan wà lọ́wọ́ mi. Ta ló suspend wọn? Ó wà lọ́wọ́ mi sẹ́ẹ̀. Ta ló suspend Prince of wọn? Hope. Honestly mi mọ àwọn ó lè pa àwọn mi mọ ẹni tó suspend wọn bọ̀ mo rórúkọ wọn sẹ̀dẹ̀ sí mi. Tẹ́lẹ̀ dárúkọ wọn. Ẹ jẹ́ kí n ka. Ṣé ní ẹni info lórí yẹn? Alẹ́ ni tó láṣẹ láti suspend àfọbàjẹ́. Àní wọ́n suspend àfọbàjẹ́ sẹ́ẹ̀. Mi ò sọ pé wọn kò ṣe ní bèrè pé alẹ́ ni tó ṣe. Wọ́n lè suspend àfọbàjẹ́. Mi ò mọ àwọn tó ṣe o nǹkan tí mi ò bá mọ̀ ní sọ. Lẹ́kọ̀ọ́ òṣìfẹ̀sọ̀ yes òótọ́ lẹ́kọ̀ọ́ òṣìfẹ̀sọ̀ wà lára ó wà lára wọn. Gbogbo kọ́kọ́ náà sọ lórí. Lẹ́kọ̀ọ́ òṣìfẹ̀sọ̀ wà lára wọn. Olótùfọ̀ rẹ̀ nìyẹn. Lẹ́kọ̀ọ́ òṣìfẹ̀sọ̀ wà lára wọn. Tẹ̀sí rí pé ẹ̀rọ ti ń kà fún yín Prince of Hope yìí get Oníkakanfò ó send message yẹn sí mi kí tó bẹ̀rẹ̀ mo wá ń bèrè fọ́tò wọn dà. Ṣé rí Kakanfò ṣé kí sáré fi ibẹ̀ yẹn sọ̀rọ̀. Awujale ló fún lẹ́kọ̀ọ́. Kakanfò Lẹ́kọ̀ọ́ Òṣìfẹ̀sọ̀ òun lẹ́rí téèyàn yìí Prince of Hope ló kà yìí. Bọ̀ mo rí Lẹ́kọ̀ọ́ Òṣìfẹ̀sọ̀ yẹn nígbà tẹ́mi. Ṣé sáré fi ibẹ̀ yẹn sọ̀rọ̀. Máa sọ implication alágẹmọ tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ kúkú sọ̀rọ̀. Mo fẹ́ sáré mú kankan ni ṣé rí gbogbo àwọn tí wọ́n suspend yẹn mo ti sọ fún yín pé palace Awujale kì í ṣe ibi tí gbogbo èèyàn kàn lè máa wọ̀ just anyhow. Kakanfò kì í ṣe ẹni tó yẹ kókò tí ẹ̀ wọlé sínú palace níbi tó máa jókòó rárá. Wow. Yes, Kakanfò is aṣọ wíwà tó bá dé pé yàn gateman Yemule aṣọ Yemule ní Kakanfò. Okay. Iyemule ní Kakanfò ń ṣọ́ kí ló wá dé palace ṣẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n tí nǹkan bá ti dàrú bó ṣe máa ń rí òun nìyẹn. This is coming back to the set itself. Aṣíwájú ti Lẹ́kọ̀ọ́ Òṣìfẹ̀sọ̀ ńkọ́ Olótùfọ̀. History is coming back to the right. Iwájú ti tọ̀ Òṣìfẹ̀sọ̀ ńkọ́. Lẹ́kọ̀ọ́ Òṣìfẹ̀sọ̀ kọ́ ni ọ̀rẹ́ bọ̀dá mi ni. Òun náà ni òun ló fi wá sí ìlú hold on ni Aṣíwájú ẹ dáhùn ṣé Lẹ́kọ̀ọ́ Òṣìfẹ̀sọ̀ kọ́ lọ̀rẹ́ bọ̀dá mi. Òun náà ni ṣé ẹ mọ̀ pọ́rọ̀ kan showcase wípé pé gọ́vnà ló yan àfọ̀bàjẹ́ gọ́vnà ló yan olórí ẹbí ìyẹn là ń try láti sọ lánàá tí mo fẹ́ gbogbo ẹni sọ lánàá àti Maureen. àsìkò tẹ́ máa rí gbogbo ẹ̀ lélẹ̀ ẹ ti understand so nǹkan tó ṣẹlẹ̀ ní sáìdì yẹn òun nìyẹn ẹni tí ò bá yẹ kó sí ní ìjókòó tí ò bá ní jẹ́ kí ìjókòó yẹn lálàáfíà wọ́n á suspend yẹ. But talent tó wá ṣe tó suspend wọn ni wọ́n ń béèrè láì. Olisa ni number one tó bá máa suspend ibi tí jókòó dé
ẹnìkan at least in conjunction ni ṣé gómìnà ló suspend wọn ni àbáwọn afọbajẹ fún ara gómìnà wọn. ò lè suspend wọn in conjunction ni àwọn afọbajẹ suspend àwọn tí wọ́n suspend. Okay, so In conjunction and in majority just come unity. together. Wọ́n wá yọ àwọn Yes. minority yẹn. Yes, in conjunction and in unity, no conjunction láti. Okay. Ó Wọ́n possible kó ṣe suspend. pé bóyá wọ́n ti ká àwọn yẹn So- páwọn yẹn tó ti fẹ́ gbé bòde. Èmi ò sọ bẹ́ẹ̀ ṣàfọ̀dà ọ̀tún ní Èmi mi ò kàn tí. sọ pé ó possible. Yeah, pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ náà ẹ ti understand. Torí Kakanfò ní on the norms, Kakanfò gangan ò níṣẹ́ kankan palace, kí lọ́jà tó ń Kakanfò ń tà ní palace. Ẹ máa Iye pẹ́ tí- wọ́n ní gómìnà ló suspend wọn. Ṣé Yemulẹ̀ tó yẹ kí Kẹ́rí nǹkan Kakanfò tẹ́ni máa yìí sọ, ṣọ́? wọ́n ní gómìnà ló suspend àwọn ẹni. Sista Yetunde mímọ àti gbọ́. Ṣé Yemulẹ̀ tó yẹ kí Kakanfò máa ṣọ́ òun ló ṣọ́ nínú palace, ṣé palace ni Yemulẹ̀ wà? So that one is part of it. Okay, now Ó pọ̀ èmi lọ fẹ́ bẹ́ẹ̀ béèrè question kan, ṣé gómìnà tó wá suspend àwọn people yìí, did he do it in good faith? Àbó tún fẹ́ dọwọ́rú? Ẹni tó ní gọ́vnà ló suspend wọn ló máa lè dáhùn aspect yẹn. Prince of Hope, ṣé ẹ wá ṣàlàyé ẹ̀ Èmi fún wa? kàn mọ̀ pé Prince of Hope ló mọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. mo ti sọ fún yín. Ó ní pé- gómìnà ni Wọ́n ní èmi ò gómìnà mọ̀. ló suspend, ṣé ó ṣe in good faith àbó tún fẹ́ dọwọ́rú? Ṣé ẹ lè wá ṣàlàyé fún wa, Prince of Hope? Dodo boy, thank you for the rose o. Ó ṣe rose eléyìí pọ̀ ó ní ó ti wá pọ̀ o, ẹ ṣé o. Prince of Hope, kí ló dé tó ṣe suspend Dodo àwọn yìí, ẹni? Dodo boy, ẹ ṣeun o. Prince of Hope, ṣé ẹ lè sọ fún wa reason tó ṣe suspend wọn? Jesus hope, jẹ́ ká gbé yín sókè ni. Wọ́n ná áàtì kìíní kan, ó ṣẹ̀dẹ̀ síbi àwọn mẹ́ta Sista Maureen, Rose 51 lẹ́yìn nìkan ti gbà lọ́wọ́ Dapo only yẹn o. because they omitted Bode Onanuga from the 6 names sent to governor. So bọ̀dá Báyọ̀ náà wà lára àwọn tó ń dọwọ́rú. No, Bọ̀dé Bọ̀dá Báyọ̀ ẹ̀gbọ́n ẹ̀ wà ní Aso Rock náà. kẹrí ẹjọ́ ìṣàlàyé fámìlì ẹ̀ ló jẹ́ fún wọn. Federal lánàá àwọn kan ń ṣépè fún mi bí àwọn APC agent wọ́n ń ṣépè fún mi bí. Now àwọn Onanuga tá à ń sọ yìí ṣé méjì àbẹ́yẹkọ́nu wọn ti jẹ ọba nínú fámìlì wọn. Why tó ṣe máa ṣe pé àwọn nìkan tó bá yọ orúkọ wọn kúrò this time around, is anything wrong in that? Kò gbọ́dọ̀ máa jẹ́ ìyẹn Èwo bẹ̀ ló dé mi o. Ìsàlẹ̀dúró kí lẹ sọ náà. wọ́n ní pé wọ́n ò meet orúkọ Bọ̀dé Ọ̀nànúgà kúrò ń bẹ̀ lára 6 names yẹn. That's Nugacon. Nugacon nìyẹn. Ẹbí Báyọ̀ Ọ̀nànúgà ni. No, nígbà kọ̀ọ̀kan nìyẹn. Ó dà pé cousin lòun àti Báyọ̀ Ọ̀nànúgà. Bọ̀dé lélẹ̀ lúgà kan ní bí ọdún. Okay, Bọ̀dé wà. Bí ọdún wà. Ọ̀nànúgà mélòó ló jáde? No, àwọn méjì ló jáde, Bọ̀dé àti bí ọdún. Bí ọdún ni kí wá àwọn Wàsíù Àyìndé bọ́ba kẹ́yẹ. Bọ̀dé nílé ilé làbúrò. Okay. Báyọ̀ náà Ó ti ló ń gbà fámìlì náà ni wọ́n tó wà pẹ̀lú Tinubu tó jẹ́ ní Jara kìnìún. Ṣé èèyàn mọ̀ bóyá èèyàn náà ń dáná lábẹ́lẹ̀ ìgbà tó ti yọ àbúrò ẹ̀ kúrò bẹ́ẹ̀? Ẹ̀bùn àbúrò ẹ̀ méjì náà ló wà ń bẹ̀ yín náà àbẹ́gbọ́n àbábúrò ẹ̀ méjì a lè sọ pé nǹkan tá a bá mọ̀ we cannot say Sister Yetunde. Yeah, mo kàn ń béèrè níṣẹ́ mo pé a gbọ́dọ̀ ṣe mọ̀ pé à ń wé options. ẹ jẹ́ kí n fún sáyẹ́ǹtì kankan ní ẹ jẹ́ ẹ fún wa ní chance yẹn láti máa wé option wa kakọ́ máa sọ pé dandan ilé mi. ẹ jẹ́ kí n point out ìkọ̀kọ̀ síbi Jàdé Àrà àti Fùsẹ̀bùwà. Okay. Jàdé Àrà ló bí Fùsẹ̀bùwà àbí tẹ́ bá wá lọ wo gẹ̀sẹ̀tì yẹn ń gbà tí àwọn òyìnbó dé tí wọ́n ṣe gẹ̀sẹ̀tì wọ́n ṣe gẹ̀sẹ̀tì fún Jàdé Àrà o ẹ jẹ́ kí n analyse ẹ̀ kó lè yé yín dáadáa ẹ jẹ́ ká lo Sister Maureen bíi councillor Sister Maureen ṣáà ní bàbá wọn dẹ̀ níyà nígbà tó bá dẹ̀ ti jẹ́ councillor bàbá councillor ìyá councillor ni bàbá àti ìyá wọn ṣùgbọ́n nígbà táwọn òyìnbó dé tí wọ́n bá Sister Maureen
gẹ́gẹ́ bí kánsílọ̀. Gẹ̀ẹ́sẹ̀tì tí wọ́n ṣe Sista Maureen náà ṣe fún wọn, ṣe fún bàbá àtìyá wọn, débi táwọn ọmọ àwọn ẹ̀gbọ́n wọn àtàwọn àbúrò wọn tó máa lè jàǹfààní ń bẹ̀ o. Okay, so wọ́n dìde mú ọmọ kan nínú ara gbogbo ọmọ tí. Ẹni Dàdíà Fúsẹ̀gùwà ni wọ́n ṣe lónìí gẹ̀ẹ́sẹ̀tì à ń ja Awùjalè. Ariwo wà níbi kankan bá jẹ bá wa yí orin lọlẹ̀ Ìjákulẹ̀ Jẹ̀bú. So kí lorúkọ ẹ̀? Dàdíàrà Fúsẹ̀gùwà. Kí ni yẹn ti dàrú mo ti ṣe mistake nìkan. Dàdíàrà ló bí Fúsẹ̀gùwà. Fúsẹ̀gùwà ni wọ́n ṣe gẹ̀ẹ́sẹ̀tì fún torí òun náà bá bẹ̀ kì í ṣe Dàdíàrà ni wọ́n ṣe fún. Tó bá gbé Dàdíàrà náà ṣe fún àwọn ẹ̀gbọ́n Fúsẹ̀gùwà àtàwọn àbúrò Fúsẹ̀gùwà máa ní entitlement nínú throne yẹn. Going according to the Gazette, wọ́n wà entitled Fúsẹ̀gùwà nìkan ló ní entitled kì í ṣe Dàdíàrà ló wà entitled kì í ṣe Dàdíàrà meaning gbogbo àwọn ọmọ Fúsẹ̀gùwà nìkan ló lè bọ́ta kì í ṣe gbogbo àwọn ọmọ Dàdíàrà. I'm open to fast check. Basically, Aunty Maureen, mọ́mí Aunty Maureen àti dádì Aunty Maureen bímọ 5. Nínú ọmọ 5 tó wá bí yẹn, ó wá bá Aunty Maureen as the local chairman, àwọn ní chairman. Àwọn lọ́wọ́ point out, àwọn lọ́wọ́ gbé kinní yẹn dé lọ́wọ́, àwọn lọ́wọ́ ṣe fún àwọn ẹ̀gbọ́n wọn àtàbúrò wọn tó kù. Wọ́n wà entitled. Wà entitled ti ṣùgbọ́n wọ́n sì jẹ́ family ọba ṣá. Wọ́n jẹ́ family wọn ni Sista Maureen bá wa bímọ 10 billion. Àwọn ọmọ yẹn ló máa jà láti máa wọ yes it's my turn. So descendant ti Aunty Maureen ló máa jẹ́ lọ. Àbájọ táwọn Dàdíàrà ṣe ń jà. Family kò káwọn àbúrò wọn, àwọn ẹ̀gbọ́n wọn. Exactly. Nǹkan tó ṣẹlẹ̀ ní àárín yẹn nìyẹn. So ibi tí ẹ ti máa rí àwọn ẹ máa rí pé mi sọ pé ogun tọrọ ọba bọ́ tàbí ò ní sọ ẹ máa rí pé Ìjákulẹ̀ Ìjẹ̀bú sọ pé torí wípé Dàdíàrà kò ní àkọsílẹ̀ òun ló yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ if not mi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ kí tó máa lọ kó tó kọ̀ mí kí n tó wá sọ̀rọ̀. Gíwá ṣe ti rí nǹkan ẹ mú ọ̀mú tó ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lénìí ní Ìjẹ̀bú-Òde. Ẹ jẹ́ kí ẹ kalẹ̀ gbogbo lé. Number 1 ṣe rí Bọ̀dé àti Bọ̀dá Abiodun Ọ̀nànúgà. Olúkálùkù wọn jáde láti ilé ìyá tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ kì í ṣe ilé Ọ̀nànúgà náà ti jáde. Ìdílé ìyá orú Bọ̀dé yẹn sì Bọ̀dé jáde láti ilé Ìṣọ̀tẹ̀. Màmá ẹ̀ ọmọ Ṣọ̀tẹ̀ ni. Ìdílé Ìṣọ̀tẹ̀ ni Bọ̀dé ti jáde. Bọ̀dá Abiodun náà jáde láti ilé màmá tiẹ̀ bọ ọmọ Ọ̀nànúgà làwọn méjèèjì. Ti yé mi. So kì í ṣe pé ilé Ọ̀nànúgà náà ti jáde olúkálùkù wọn jáde láti ilé ìyá wọn ni. They are not Ọ̀nànúgà bọ̀ kì í jáde ní under Ọ̀nànúgà. Wọn ò jáde lọ́ndà Ọ̀nànúgà wọ́n jáde lọ́ndà ilé ìyá tiwọn. Àmọ̀ yẹn. That's number 1. Ṣẹ́yìn number 2 èmi láìkì nǹkan tí gbogbo àwọn ará ìlú tí wọ́n ṣe léni láti jáde bọ̀ nínú àwọn àgbéyà alágẹmọ ni o bóyá kì í ṣe alágẹmọ ni statement tí máa yẹn make yẹn kò tún nǹkan ṣe bẹ́ẹ̀ ni pígbà tó fẹ́ bà nǹkan jẹ́ ni. ẹgbàá statement ẹ̀sùn ẹ̀ mú láìkí ẹ̀ máa nù. Statement ẹ bá wa sọ. Nítorí pé nígbà tó ń address àwọn gbogbo ìlú gbogbo àgbáyé ló ń address pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yẹn tó ń sọ pé kò ṣọwọ́ gọ́fúnà ló wà pọ́wọ́ àwọn Fisugboyè àbáwọn tí ó fẹ́ jẹ àwọn tó fa oyè sílẹ̀ àwọn tó jẹ́ ọmọ oyè ọwọ́ wọn ló wà pé gbà tí gbébo ló ti ń ṣẹlẹ̀ tí ọmọ oyè jẹ́ 95 àbí ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ but olúkálùkù ló máa jáde láti ìdílé tó tóbi ni kì í ṣe ìdílé kékeré tó èmi ò mọ why tó ṣe sọ bẹ́ẹ̀ so nǹkan tèmi ṣe rí nìyẹn tèmi ṣe sọ pé bẹ́ẹ̀ tó fẹ́ dà nǹkan rú nìyẹn. Ẹ ṣe daughter of Zion. Lẹ́mà. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Mi ò tiẹ̀ wá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀ mo ṣàkọrí pé wà lórí kíní ni mo ṣe wọlé
so kí lè mọ bí ọ̀rọ̀ ṣe ń lọ bí nǹkan ṣe ń lọ. No, mo ní Mo ṣe pé wọlé. báwo lẹ ṣe rí èní sí ẹ̀wọ̀n pé wọ́n protest ṣẹlẹ̀ níjẹ̀bú-òde lénìí. mi ò tiẹ̀ ní mi ò sí ilé mo ṣẹ̀ ń wọlé ni so mi ì tí ì mọ̀. Ìgboro ti dàrú, mo ti gbowó ẹ fẹ́ máa ranjú. Lóòótọ́ Ìgboro kí ló ti ṣẹlẹ̀ dàrú. mà kí ló ṣẹlẹ̀ mà Ah, Táyétúndé ẹ já Gbogbo- mi sí o. gbogbo Ìjẹ̀bú jáde wọ́n protest Wọ́n gidi. máa sọ fún yín. Àwọn agẹmọ náà ti jáde, chief priest agẹmọ náà jáde àtàwọn òṣù gbogbo wọ́n jáde lẹ́nu. wò ó á dá fáwọn ìyá mi àtàwọn bàbá mi tó jáde. Nǹkan tá a fẹ́ gangan náà chief nìyẹn. priest ló tún lọ jáde o, chief priest alágẹmọ ló bọ́ síta, chief lápẹ́ o, chief mo priest mọ olórí àwọn alágẹmọ bẹ́ẹ̀ ló ń ni jẹ́ bẹ́ẹ̀ yẹn, ẹ gbọ́ Bẹ́ẹ̀ni. ẹ̀kẹ́rù báyìí. ó ga jù Ìjẹ̀bú ò ní gbàgbàkúgbà in fact Ó dàbí kúrọ́ pé fún wọ́n yín tẹ̀ fẹ́ gbà kọ́lọ́ wọ́n fẹ́ gbà jẹ́ ilé tó wọ́n tẹ̀ fẹ́ gbà ẹni Ìjẹ̀bú ò ní wọ̀n. gbàgbàkúgbà ìbàjẹ́ 20 years nọ́mbà tó fọ 20 years yẹn máìdí a máa dúró. But ẹ dúró, eléyìí tó máa ń sọ pé gọ́vnà ti lọ ń change àwọn afọbajẹ báyìí sí nǹkan. Báwo ló ṣe máa change àwọn afọbajẹ? Ṣèwọ́n lẹ́yìn gbọ́ pé wọ́n lọ ti suspend àwọn mẹ́fà Wọ́n báyìí. change àwọn fábọ́jẹ́ èmi ò mọ̀ bóyá gómìnà ló suspend bóyá àwọn tó fẹ́ but gbàbọ̀dé bóyá àwọn tó fẹ́ gbàbọ̀dé ẹni yẹn fún ti wọn. dá wa lóhùn bíbá ó ní gọ́vnà ló change yẹ. Ẹ máa gbọ́ bóyá àwọn tó fẹ́ gbàbọ̀dé ṣe rántí pé lánàá à ń sọ pé wọ́n kọ́ àwọn kan lọ sí hòtẹ́ẹ̀lì. òun ló kó wọn lọ náà. So ẹ mọ̀ bóyá wọn gbà tán ọ̀dà sí to his tune ló jẹ́ kó. gbogbo ẹ máa tó bá máa di lọ́la gbogbo ẹ máa tó gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ má jẹ́ ká kí zoom. Ó tiẹ̀ dá bọ́ ṣe jẹ́wọ́ pé ọmọ ọkọ àwọn ò kí ń ṣe ọmọ àlè kọ́ má rò pé ẹrù ló ń bà wọ́n o kọ́ má rò pé torí pé wọ́n jẹ́ gọ́ọ̀mẹ̀ntì ó tiẹ̀ dá bọ́ ṣe ya jáde tó jẹ́ kọ́mọ̀. Àwọn eléyìí ò wojú ṣe o àwọn afọbajẹ yín ò róyàn o wọ́n try o. Àǹtí Maureen ẹ̀yin ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́yọ́ tó ń ṣẹlẹ̀. Ọ̀yọ́ yẹn ti in fact ẹ̀sìn yẹn ti pọ̀ jù. ẹ rí pé finally wọ́n ti kọ petition against ọba wọn ti ní kó investigate. pé bọ́ ṣe mú. ẹ jọ̀ọ́ ẹ má bínú nípa ti Ọ̀yọ́ ṣé ẹ mọ̀ pé tí ọba tó bá fẹ́ joyè láyé ìgbà kan àwọn ó ní ìlú tó máa gbé síta wọ́n á lu ìlú yẹn títí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ tọ̀yọ́ yẹn wọ́n lulu kọ́kọ́. ẹ máa gbọ́ wọ́n á lu ìlú yẹn for 7 days gbogbo bó bá dẹ̀ ṣe ń lu ìlú yẹn ilé bàbá ẹ̀ wọ́n máa wá wọ́n máa kì í ilé ìyá ẹ̀ wọ́n máa wá wọ́n máa kì í ibi tó bá ti wá nílé ìyá ẹ̀ wọn ò ṣáà lè sọ pé ọ̀nà méjèèjì tó ìwọ tó fẹ́ jọba ilẹ̀ Oòduà kò sí ní orígun mẹ́rin ló ti ń bí wa 16 ní gbogbo ẹ̀ àbí orígun mẹ́rin ó yẹ kọ́ lè kì ẹ́ kọ́ kì kórí ẹ̀ wú kó lójoojúmọ́ kò má sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ àwọn mọ́là ló part of him is from Ìdọ̀rẹ̀ this ó dà pé ìyá Ìdọ̀rẹ̀ ni ọba Ọ̀yọ́ yìí. mo gbọ́ bẹ́ẹ̀ Ìdọ̀rẹ̀ ló ti wá ìyá Ọ̀wádé ó dà pé Ìdọ̀rẹ̀ ni ó tọmọ Ìdọ̀rẹ̀ ó dà pé bàbá ẹ̀ ní Ọ̀yọ́. eléyìí kò tẹ ẹ wùwà dáadáa kò tí ì pé oṣù 2 àbóṣù 3 níbẹ̀ ló ti hùwà tí ò dáa. ẹ sọ pé kò hùwà dáadáa. Mákindé tẹ̀ drive Mákindé ló yan olóyan Ṣọ̀ún níbo ló ti bẹ̀rẹ̀. Mákindé yan Ṣọ̀ún ó yan Olúbàdàn ó dẹ̀ tún yan Aláàfin. ẹ máa gbọ́ màá o báwo ló ṣe bẹ̀rẹ̀. Our Ade's mom is from Ìdọ̀rẹ̀ Amúráyè. bàbá onífá tó ń sọ pé ẹni tí nífá mú ń kọ́ bàbá yẹn dà ṣé credibility bàbá yẹn ṣé kò bàjẹ́ báyìí nísìnyí lẹ́yìn ìgbà tó gbowó tán tó wá ń parọ́ pé ifá mu. àní ó yẹ kó gbé bàbá yẹn síta ni kó kó ifá ẹ̀ kó kó mi. ṣé kò tán báyìí. ó dẹ̀ ṣe ibo lẹ ti rí tó ń fi ọba jẹ ní tí gómìnà lọ́fíìsì ọgbà ọba àṣẹ fún lọ́fíìsì. tí wọ́n bá ṣètùtù ẹ̀ pé fún un kọ́. kí lẹ wí. ó lè má wọ̀ pẹ̀lú. tí wọ́n bá ṣètùtù ẹ̀ pé kọ́ exactly. ó break ẹjọ́ ẹ mọ̀ pé ọba Ọ̀yọ́ yìí ó break traditional right ó padà lọ Canada ó put it on hold
àwọn èèyàn ò rántí kíní yìí o. Wọ́n put it on hold. He went back to Canada. Aṣíwájú ṣe rí bàbá yìí lẹ́yìn ìgbà tí wà ní wọn kì í ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ń gbà yẹn. Ó put all the bẹ̀rẹ̀. Ó put gbogbo traditional rights. Ó put it on hold for almost 1 month. He went back to Canada. Now Aṣíwájú ṣe rí bàbá tán ní tó sọ pé fáàmù yẹn bàbá yẹn tún bọ́ síta ó tún confirm ó tún sọ agbó ohun ẹ̀ kiri lórí social media ó ní fálọ́mù. ṣé ojú ò ti wá tì wọ́n báyìí. ẹ ní sùúrù yèyé mọ̀kún ẹ ní sùúrù Sista Yetunde. Le ìbéèrè kan nílé Ifá mu ṣùgbọ́n wọn ò ṣòro ẹ̀ fún ẹjọ́ ṣé Fá ló jẹ̀bi ni. ṣé ọ̀rọ̀ òrò lélẹ̀ ànífà òmùyàn ẹ̀gbọ́n owó nǹkan tá à ń sọ. ẹni sùúrù iṣẹ́ tí Fá mú tí wọ́n bá ṣètò ẹ̀ fún kọ́. aláwọ̀ Ifá Yorùbá ń sìn ó máa ń gba dọ́là. iná gbogbo ẹ̀ bàbá yẹn ti gbowó là ń sọ sí nǹkan tá à ń try láti sọ nìyẹn bàbá yẹn ló gbowó. mi ò mọ̀ pa yẹn ṣe pé mi ò sí ń bẹ̀ nǹkan tí mi bá dẹ̀bọ̀ mi ò ní tọwọ́ bọ̀. bàbá yẹn ò lè sọ̀rọ̀ mọ́ bàbá yẹn ti wá wọlé báyìí. ṣé ọ́fíìsì Ṣèyí ló yẹ kó ti gbé ọ̀pá fún. àní nǹkan tẹ̀mí gbọ́ ti gbé ọ̀pá fún. àǹtí Maureen ẹ má bínú. ó ti wọ́ láti lẹ̀ bí àrò pé Ifá ò lè mú kó wá lọ gbọ́pàá fún lọ́fíìsì gọ́fúnà. ẹ máa gbọ́ nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀. ọmọ ìjọ ló download ẹ máa gbọ́. sẹ́yìn rí kó ṣe gbogbo àìtò tó yẹ kó ṣe. ẹ má tiẹ̀ gbọ́ ọmọ kan ọmọ ìjọ ní èèyàn suspend the traditional right. ewu dín ìkèmí nìkan ṣoṣo àwàyù. wọ́n ní ó suspend the traditional rántí ni pé ó padà ó stop padà lọ Canada tó lóun fẹ́ lọ kó ó padà lọ Canada for more than 1 month rántí ní ẹ̀yìn èèyàn. tá a padà rí gbà tí kọ́ńtẹ́nà dé tí wọ́n ń já àwọn àlòkù mátíráàsì. now Aunty Maureen ọmọ Ọ̀yọ́ kan sọ fún mi tó ṣe pé ó wà familiar pẹ̀lú kinní yẹn wọ́n ní Ìgbèbí pé wọ́n plan kó máa wọ Ìgbèbí wọ́n ní lára àwọn materials tó rà wọ́n máa lò wọ́n ní ajá wà ń bíbẹ̀ wọ́n ní kó tó wọ Ìgbèbí yẹn wọ́n ní ajá kú mo ní ṣé ìyẹn wàá sọ ṣé kò yẹ kẹ́ ti mọ̀ pé bad home ẹ̀ nìyẹn gbàtájá ti kú kó tó di pé ó ti ẹ̀ wọ Ìgbèbí tí ò jẹ́ ṣe pé ajá sick tí ò jẹ́ pé kankan ṣe ajá wọ́n ní ajá kú ọ̀dọ̀ gbàgbé èsì ibẹ̀ wọ́n ní wọ́n jẹ́ ṣe nǹkan kan wọ́n ní sòkò wọ Ìgbèbí bó ṣe wà yẹn. ó ṣe já àwọn Canada king yìí náà ló rí bẹ́ẹ̀ bọ́n ṣe ní Olúwo Òwòpẹ̀bí náà ní Olúwo Òwòpẹ̀bí ń tiẹ̀. wọ́n kówó fún wọn ní àwọn Aunty Maureen gbogbo eléyìí tán sọ pé Ifá yẹn wọ́n ti fún bàbá lówó pé wọ́n ti fi dí bàbá lé. ẹjọ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó lè mú tí ò fi wọ Ìgbèbí mi ò rò pé Ifá ló yàn o ẹ má jẹ́ ká purọ́ tọ́ra wa. Ifá ò ń purọ́ náà. because ṣe mọ̀ pé ó yẹ kó lọ sífẹ̀ kó lọ gba ó yẹ kó lọ sífẹ̀ kó lọ gba ìdà kan so automatically bóyá ó ti mọ̀ pé tóun bá lọ sífẹ̀ ìgbà tí ajá ti kú yìí ó ti mọ̀ pé tóun bá lọ sífẹ̀ àṣírí òun lè tú àbí kí nǹkan kan ṣẹlẹ̀ sóhun bóyá yẹn ló ṣe rọra yatakú sí Ọ̀yọ́ tí ò fi lọ sífẹ̀. jẹ́ni tí ò respect ìfẹ́ tó lè lọ sífẹ̀ lọ gba nǹkan kan ni kò gbà pé ìfẹ́ sí. ẹ jẹ́ kí n ṣe example kan daughter of Zion orí ìkànnì náà la wà ń gbà tí lady kan wá ní last week bóyá náà sẹ́yìn náà ni wípé bàbá àwọn ló yẹ kó jọba wọ́n wà ní pẹ̀bí lọ́wọ́ wọ́n ní kí wọ́n gbégbá igba ata ni bàbá yìí gbé ilẹ̀kùn ẹ̀kúlé lọ sí fún bàbá kó kúrò nílùú ṣe ti understand ṣe mọ̀ pé torí pàwọn àfọbàjẹ yẹn ni wọ́n wo àtúbọ̀tán àwọn ọmọ wọn tó wà nílùú bàbá ẹni tó dẹ̀ yẹ kó wẹ tó gbégbá ata náà wo àtúbọ̀tán àwọn ọmọ táwọn náà fi lẹ̀ bàbá yẹn dẹ̀ fìlú lẹ̀ wọ́n dẹ̀ tún ṣe kí ni wọ́n tún mú next person in line. ẹ jọ ìgbà tó dé máa fi ṣe wọ́n padà wọ́n dẹ̀ ìdílé ètò wa padà sí ìdílé wọn. ẹ ṣe ẹ wá dé sùúrù ìsàmọ̀ ní fẹ́ mú kọ̀ọ̀kan wá ẹ worú bàbá tó gbégbá ata yẹn náà ní sì ṣe fakọ́ ló mú ni. nígbà tí fámú tó wá gbégbá ata torí ẹ̀ tí wọ́n tán orí wọn tí wọ́n tán fi gbégbá ata táwọn afọbajẹ bá fẹ́ bò mọ́lẹ̀ wọ́n á bò mọ́lẹ̀ náà wọ́n á ló gbégbá oyin gbogbo ayé la ta máa ta lójú náà. bẹ́ẹ̀ni. torí ẹ̀ ni bàbá yẹn wọ́n ṣe ní bàbá yẹn gbẹ̀yìn lọ ẹ jọ pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ ní ìsìn ni o nígbà tájá ti kú ẹ jọ ṣó máa tún proceed mọ́ nígbà tájá ti kú ṣó máa tún proceed. even gan ẹ má jẹun pé èmi gan gbọ́ alleged ni mo gbọ́ níbì kan pé
wọ́n ní ìgbà tó òun gan máa gbé gbá pé ìgbà ta ló gan ló gbé nǹkan tèmi gbọ́ nìyẹn. Wọ́n ti so ṣe tún ti dé o. nídìí tí òfin ní lọ ṣe rí tẹ bá ti ṣe ẹsẹ̀ gbé ní nọ́mbà tó bá ń lọ nọ́mbà 7 1 to 7 tẹ bá ṣe ẹsẹ̀ gbé ní nọ́mbà 5 ẹ gbúdọ̀ dé 7 o torí tó bá proceed kó ó máa lọ láyọ̀ ni kò ní bọ̀ so ó wá kù sáwọn afọbajẹ lọ́wọ́ kí wọ́n bò mọ́lẹ̀ kí wọ́n má jẹ́ kó proceed mọ́ kí wọ́n da gbogbo ẹ̀rú mọ́lù lójú kí wọ́n dẹ̀ tí gbà táwọn náà bá ti gbowó wọ́n dẹ̀ máa mọ̀ pé yes àṣírí nì lọ́wọ́ àwọn ó yá ẹ jẹ́ kájọ máa gbà á ẹ worú ìtànsán náà ní ìsìta yìí kọrin bí níjẹta pé a ní bàbá kan àwọn bàbá ara tó mọ yìí ọmọ ẹjọ́ táwọn afọbajẹ ti wá bá gbowó ńkọ́ a máa padà gbó náà lá máa pariwo kò sí nǹkan tá a máa ṣe sí ṣebí torí pé àwọn bojú ẹ̀ wọ́n wà túbọ̀ tán ni wọ́n wó ẹ̀yìn àwọn pé àwọn táwọn fílẹ̀ lẹ́yìn yìí ẹ̀yìn àwọn ò gbúdọ̀ bàjẹ́ ni. ẹ má ṣe ní sùúrù ẹ má tí ì yọjú pẹ̀lú eléyìí tọ́lọ́ ti yọ àwọn mẹ́ta kó má ṣe pé àwọn mẹ́ta tó ń fún Dàpọ̀ ní wàhálà. mo ti ṣàlàyé fún yín pé Kakanfò kì í ṣàfọbàjẹ́ ẹ fẹ́ gbàgbé pé wọ́n yà àwọn mẹ́ta Kakanfò is never an afọbajẹ this is afọbajẹ tí this is àwọn afọbajẹ tí Kakanfò ń ṣe afọbajẹ this is afọbajẹ tí Dàpọ̀ yàn Kakanfò kì í ṣàfọbajẹ. ok àwọn méjì tó kù nǹkan mo ti gbọ́ àwọn méjì tó wá kù nǹkan. lẹ́kọ̀ọ́ yẹn mo fẹ́ béèrè kọ́kọ́ kí tó sọ̀rọ̀ because I like to say things that is correct. lẹ́kọ̀ọ́ yẹn kọ́ ni ó help bọ̀dá mi pẹ̀lú ìyàwó kábíyèsí láti jẹ àwọn olórí ọba ni kì í ṣe lẹ́kọ̀ọ́ yẹn ni. gbàgbé sáìdì ẹjá gbàgbé sáìdì. ẹ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹjọ́ yé mi àlè gbàgbé ẹjọ́ yé mi fẹ́ bẹ̀rẹ̀. Lẹ́kan oyè méjì ní Lẹ́kan jẹ ní Ààfin Lẹ́kan jẹ Mádàsà ó jẹ olótù ọlọ́wà. òun ni ẹni tí mò ń sọ. Lẹ́kan close mọ́ Wàsíù Lẹ́kan jẹ́ olóyè láàfin ṣẹ́gẹ̀ mi sí bọ́ mo mọ̀ pé ó close mọ́ Wàsíù dàbí ìwà mọ̀ bí ó possible kó yẹ pé ó help Wàsíù láti jẹ́ kó jẹ olórí ọmọọba. I don't know anything about that. Mádàsà Kakanfò àti Lápò Ẹkùn mẹ́ta tó suspend Lápò Ẹkùn ńkọ́ àti gbọ́ ti Mádàsà àgbọ́ ti Kakanfò Lápò Ẹkùn ńkọ́. Lápò Ẹkùn ṣe jẹ ni. kí ni iṣẹ́ Lápò Ẹkùn. ìyẹn ṣe jẹ ni ìyẹn ṣe jẹ ọ present ni. kí wàá ní sùúrù ẹ má bínú ẹ máa rí pé not too late nísìnyí bóyá bíi 2 weeks ago Olisa kọ̀wé sí gọ́vùnà Dàpọ̀ Abiodun wípé kí àwọn tí wọ́n wà ní palace tó lè jẹ́ fúlí ìlámùrẹ́ they need to come and do their rights. Okay. Olisa ò dẹ̀ ní mú ẹni tí ò yẹ kó wà ní ìlámùrẹ́ kó ṣẹ̀tọ́ fún. a lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí ìkànnì tá a wà yìí. òun ló fi jẹ́ pé ti bá sọ àwọn ọ̀rọ̀ dé àwọn òbí kankan kì í ṣe pé mi mo mọ̀ tán kì í ṣe pé mi mo mọ̀ jù mo máa ń ṣẹ́gi bómi nífẹ̀ẹ́ proceed mọ́ torí tá a bá ti sọ débẹ̀ yẹn a máa fẹ́ fọ́ àwọn nǹkan kan a máa tó máa fẹ́ fọ́ àwọn nǹkan kan. nǹkan tẹ̀mí ń béèrè lọ́wọ́ yín aṣíwájú mo rántí orúkọ yìí dáadáa nígbà tí wọ́n sọ pé. Sista Maureen ṣe ní ọ̀rọ̀ tí aṣíwájú fẹ́ sọ tó ń pẹ́ sọ yẹn kọ́ máa pẹ́ sọ rárá ṣe rí oyè tí Olisa ń sọ yẹn ìlàmù yẹn tẹ bá wò of recent yìí Lẹ́kan àti olótù fọlọ play pọ́sì rédíò ẹjọ́. ẹjọ́ yèyé mò kí ẹ mú tara yìí yèyé mò kí ẹ mú tẹ mú tẹ. ọ̀dọ́ kí wà ní kì í ṣe ọ̀dọ́ yèyé mò kí. ẹ má bínú máa ń sún ẹsìn tẹ bá wo olótù ọlọ́wà àti olótù fọ̀rẹ́ wọ́n lọ sọ́dọ̀ Olisa láti lọ ṣe nǹkan tó yẹ kó ń ṣe lọ́dọ̀ Olisa àwọn ti yanjú tara wọn ń bẹ̀ yẹn bọ́ ó kù àwọn méjì tó yẹ pé ààfin ni wọ́n ti jẹ wọn ò tí wá sọ́dọ̀ Olisa bọ́ ẹni tó ń jẹ́ Bímbọ́ Òkèlá yẹn tó ń jẹ́ kíní ló ti ń pè Kakanfò ó kó wọn lọ sọ́dọ̀ Olisa pé kólísà nawọ́ wọn sókè
pé òun fi wọ́n jẹ Olisa kan dìde bó Olisa ò ṣe bó ṣe jẹ́ kó ṣe pẹ̀lú wọn àwọn yẹn náà ní tí Olisa bá sáyìn sí wọ́n máa wá ṣe nǹkan tí àwọn lẹ́kan ṣe àwọn olótù fọ̀rẹ́ àti olótù ọlọ́wà àwọn méjì gbogbo ètò tó wọ́n ṣe lọ́dọ̀ Olisa àwọn yẹn náà máa wá ṣe bọ́ Olisa ò sọ Olisa ò fawọ́ sí torí Olisa ti fi ṣẹ́ ní gbogbo kíní yẹn ti wọ́gọ láti bẹ̀rẹ̀ àwọn tí Olisa support tí Olisa ṣe àìtò fún àwọn yẹn wà ń bẹ̀ àwọn méjì tí wọ́n ṣe láàfin àwọn yẹn náà wà ń bẹ̀ jàdírìn yẹn àwọn yẹn ṣe láàfin àwọn yẹn ṣe láàfin àwọn jàdírìn mi àti apẹ̀bí wọ́n ṣe láà ní ọ̀dọ̀ Olisa. Mr. Giwa. Yes, àwọn náà tún correct ti jàdírìn àti apẹ̀bí. mo ti sọ̀rọ̀ yìí náà níbi ìtẹ́lẹ̀ ń gbà ẹ̀ Sita mọ̀ ní ìbéèrè ń gbà ẹ̀ pé báwo ń jàdírìn ṣe di méjì báwo lápẹ̀bí ṣe di méjì ewu authentic which I carefully and respectfully make the analysis mo dey break it down reason being Awujale, I will continue saying it. I'm open to fast check. Kò sí nǹkan kan tẹ́ lè jẹ ní Palace Awujale tẹ́ ẹ jẹ. It's just an event center. We ought to get this right. Anybody tó bá fẹ́ jẹ nǹkan kan, go to Olisa Palace. And because you will have to do all your documentation there. Báwo lọmọ ṣe fẹ́ ṣe jambu tí ò gba fọ́ọ̀mù ní school tí ò gbà dé jamb office tó dẹ̀ bá lọ jókòó ní exam hall so possible. Wọn dẹ̀ bá fíìlì fọ́ọ̀mù lẹ́yìn. No now. Kíní torí pé kíní ti wọ́ nǹkan tá à ń sọ náà ni pé gbogbo kíní ti ń dàrú bọ̀ láti 1984. Òun ló ń jẹ́ kó máa wọ́ lọ bó ṣe wọ́ lọ yìí. Ẹ jẹ́ ká padà sẹ́yìn ṣé jàgìrìn à ń tó fi Awujale jẹ àbí àwọn apèbí tó wà ń bẹ̀ ń gbà tá Awujale jẹ ṣé Palace Awujale ló ti jẹ ni. No. Kí ni wọ́n jẹ ní Palace Awujale kó tó di 1984 ẹ jẹ́ kó wọ́n gbé jáde fún wa ẹ jẹ́ ká wò ó. Even bí láti gbà tá Awujale ti wà bẹ́ẹ̀ láti 1960 kí ni wọ́n jẹ ní Palace yẹn nothing. Ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Aṣíwájú máa gbọ́ nǹkan tí ẹni yìí nǹkan síbi àwọn onígbàtọ́ after gbàtọ́ reject kú yẹ from the governor ni wọ́n ṣe wá yọwọ́ nísìn ṣe ti gbọ́ print of hope nǹkan òun lọ type sí bíbá. So tábà tún máa ẹ̀ka tún máa padà sọ̀rọ̀ sẹ́yìn mọ́ pé ibi tábà tún mọ̀ pé nǹkan bá ti ṣe kínní kò possible okay take for instance báwo lẹ ṣe máa ní wípé kí n wá múlé bàbá tèmi àbí nǹkan tí mo jẹ àwọn tí mo jẹ lé lórí tí mo mọ̀ pé yes àwọn tó yẹ kó wá okay ẹ jẹ́ ká wò nísìn wọ́n ní pé kí n náwó àwọn ọmọ àwọn fámìlì mi sókè Yorùbá kódà sísá mọ̀ ní Oǹdó ni wọ́n Yorùbá yìí ni wọ́n fámìlì ni wá kí Fúlàní náà wá dúró kí wá náwó Fúlàní sókè ṣé àdékérésì ni the same thing náà nìkan tó yí the similar thing náà nìkan tá lè fi wé nìyẹn pẹ̀lú nǹkan tó Lisa ṣe kò ṣe ìdìgbà tó Lisa bá dé no kọ́mọ̀ gbogbo ọ̀rọ̀ kan lèèyàn máa sọ. At times silence is better than picking your sorrow. Ó yé mi bọ̀ ṣe rí bọ̀bọ̀ ọ̀sì fẹ́ sọ tọ́ṣẹ̀ yọ ẹ̀ ó wà lára àwọn tọ́ṣẹ̀ṣẹ̀ fi jẹ tó jẹ kí n lọ́dọ̀ Olisa o. Lẹ́tà yẹn wà lórí péèjì mi ẹ lọ kà á o ẹ ti lọ sórí lẹ́tà yẹn o mo ti upload ẹ o. Ọ̀ṣìfẹ̀sọ̀ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ fi jẹ kí n lọ́dọ̀ Olisa ni o. So that means pé nǹkan ní sùúrù. So fún jàgìrìn àbí. Mi oyè tó ṣàṣẹ lọ́jọ́. Òṣìfẹ̀sọ̀ kọ́ ni jàgìrìn kọ́ o. Àwọn náà mo ní oyè owó náà fi jẹ. Làwọn tó ṣàmùtán ra afọbajẹ yẹn ṣá àwọn tó ṣe appoint lẹ́nu ọjọ́ mẹ́ta. Jàgìrìn àti apẹ̀bí ni wọ́n jẹ lọ́dọ̀ Olisa. Ìjọba tó pẹ̀lú àwọn lámùrìn. Ẹni sùúrù ẹ máa gbọ́. Kò jẹ lọ́dọ̀ Olisa. Kò jẹ́ lọ́dọ̀ Olisa tẹ́tẹ́lẹ̀ ó ṣe ìjọ lọ́dọ̀ Olisa sí ni. Wọ́n ní kí wọ́n kó Olisa sí ẹ̀wọ̀n hìn. Ẹ máa gbọ́ wọ́n jẹ ní Palace Palace Awujale wọ́n wá sẹ́ndì wọn sọ́dọ̀ Olisa pé kó Olisa sú ẹ̀wọ̀n hìn ni. Òun náà ni mo wá ń sọ pé lẹ́tà tó fi sú ẹ̀wọ̀n hìn ni wọ́n accept wọn. No. Aṣáájú ṣe rí olótù fọ̀rẹ́ àti olótù ọlọ́wà wọ́n jẹ́ ń Palace wọ́n wá sọ́dọ̀ Olisa ṣe àìtò tó yẹ kó ṣe fún wọn ó ṣe fún wọn. Mr. Giwa ẹ ṣe fẹ́fọ̀ kan fún mi pé àwọn méjèèjì lórí fóònù lẹ́yìn kẹ́ ẹ béèrè pé kí wọ́n tó lọ jẹ ní Palace yẹn kí ni wọ́n ti ṣe lẹ́yìn. ṣẹ́rí ìgbà tí bàbá wà láyé ẹ ṣe sùúrù ìgbà tí bàbá wà láyé
nígbà tí kábíyèsí wà tí ò tí wàjà làwọn méjèèjì yẹn ti jẹ oyè yẹn. Àǹtí Maureen. olótù ọlọ́wà àti olótù fọ̀rẹ́ làwọn yẹn ti jẹ ti pẹ́. So èyí tí wọ́n wá ṣe lọ́dọ̀ ṣe pé wọ́n pẹ̀lú àwọn ìlámùrìn wọ́n ṣẹ̀ lọ ṣe ti àìtò tó yẹ kán ṣe lọ́dọ̀ Lisa wọ́n dẹ̀ ṣe lọ́dọ̀ Lisa. Ó ti yé wa báyìí. Àwọn méjì yẹn wọ́n ṣe lọ́dọ̀ Lisa. Àwọn méjì ọmọ tí Apèbí àti Jàgbìnrin palace ni wọ́n ti ṣe wọ́n ṣe lọ́dọ̀ Lisa. Kíní mú wọn wá sọ́dọ̀ Lisa láì pé kó Lisa náwó wọn sókè Lisa kàn dìde ni kò náwó wọn sókè kankan kò dẹ̀ ṣe àìtó kankan fún wọn torí ó ti ní àwọn tó ti ṣe àìtó lọ́dọ̀ Lisa already. Ẹ jọ̀ọ́ mi ṣáájú ẹ sáré sùn Àǹtí Maureen ẹ jọ̀ọ́ mo fẹ́ drop mo fẹ́ wò kankan lórí péjì mi ẹ má gbé èèyàn sáyè mi ṣẹgbọ́n máa padà wá. Mo fẹ́ check nǹkan tí crown same day. Àǹtí Maureen ẹ má bẹ àwọn lẹ́kọ̀ọ́ ṣe fẹ́ sọ olókùnkọ́ àti olókùnkọ́ rẹ̀ àwọn ti jẹ́ ìsìn over 5 years ago or 6 years ago. Ọ̀túnba Lẹ́kàn Òṣìfẹ̀sọ is a prominent Ijebu-born businessman, traditional title holder in Ijebuland. Ẹ á mọ̀ tẹ́lẹ̀. Over 5 years ago 6 years ago. Bọ̀ wọ́n ti suspend ẹ̀ báyìí. Lòun ti jẹ oyè Wàsíù gan ló play enjoy ẹ̀ náà ní Extension Palace. Wàsíù ló play fún enjoy ẹ̀. Pàdí Wàsíù ni bọ̀ Wàsíù àti ẹ̀ ń jà tó wọ́n close mọ́. Wọ́n ní pàdí Wàsíù ní sẹ́ẹ̀. Òun àti Wàsíù ń jà wọ́n ń jà lọ́wọ́ báyìí torí pé òun close mọ́ Abímbọ́lá Ọ̀nàbànjọ. Wọ́n ní wọ́n suspended ẹ̀ okay kí ló ṣẹlẹ̀ sí o? It is a rumour. Okay o. Okay, a lọ wò tó wá jẹ́ rúmọ̀ ni o àwọn wo ló wá ń ṣe gbogbo pálapàla yìí ní tó ń gbé rúmọ̀ oríṣiríṣi tó ń gbé propaganda oríṣiríṣi yìí. Odisha did raise the hands of the Àǹtí Maureen mo ti dé. People pray for them. Àǹtí Maureen mo ti dé lára àwọn tán tí kinní wọn wà lọ́wọ́ mi tí Odisha ṣe swearing ó ní Odùmọ̀ṣù ìyẹn wà lọ́wọ́ mi yẹn ni mo lọ wò Odùmọ̀ṣù ló wà lọ́wọ́ mi. Yes. Tó ti issue certificate ẹ̀ fún ẹ̀. Okay. Odùmọ̀ṣù. Odùmọ̀ṣù is Apèbí. Apèbí lọ́kọ sórí ẹ̀. Apèbí Àjàgìrìn àwọn méjì tó Lisa swearing nìyẹn sínú ìlámọ̀ràn. So àwọn tó wá yọ yìí sìn ṣe ẹ jẹ́ ká focus lórí ìdíje. Àwọn tó ń suspend àwọn mẹ́ta ni. But ẹ jẹ́ ká ẹ má jẹ́ kí a fojú fo nǹkan tí Prince of Hope ń sọ because if Prince of Hope ló fún wa ní information ó ní torí pé wọ́n kọ̀. Ó wà lọ́wọ́ mi already. Ó wà lọ́wọ́ mi already. Nǹkan tó ń sọ sí ni pé torí pé wọ́n wà against. Kí tó bẹ̀rẹ̀ show mo lè fún yín Prince of Hope orúkọ wọn gbogbo. No, I understand but ẹni yìí sọ pé torí pé wọ́n support candidate Dapo ìyẹn Kúyẹ̀ nítorí ẹni Dapo ṣe wá yọ wọ́n nísìn. Ẹjẹ́ a má ti sọ bẹ́ẹ̀ ẹjẹ́ a ní sùúrù. Ẹ má ti jẹ́ ká sọ bẹ́ẹ̀. Bí ti sọ fún wa ó ní that is not true no suspension ó ní wọn ò suspend wọn o. But mi mo lè kà fún yín ó wà lórí page ó wà lọ́wọ́ mi wọ́n send ẹ̀ sí mi. Ẹni tó lè máa send ẹ̀ sí mi yẹn wà lára wọn. Ṣé mo èmi ò tí ì gbọ́ nǹkan tẹ́mi ò bá jẹ́ ti gbọ́ èmi ò kí wá ń sọ ṣé mo pé bíi náà mo ṣe ti ń gbọ́ pé lọ́ suspend. So èmi náà mi ì gbọ́ rárá àfi tó bá di ní ọ̀la. No alẹ́ mi kí èmi tó bẹ̀rẹ̀ rárá kí tó wá sí live náà ti send ẹ̀ sí mi. Bọ̀ èmi rántí orúkọ ṣẹ́rí Ọ̀túnba Òṣìfẹ̀sọ èmi mo rántí orúkọ yẹn dáadáa ẹ mọ̀ pé ó wà prominent lórí ọ̀rọ̀ bí brother mi ṣe jẹ olórí ọmọ ọba so mi ò gbàgbé orúkọ ẹ̀. Ìyá wọn jọ dúró tira wọn ni àná Wàsíù ló play ìjọ tó fún lóyè yẹn ní 6 years ago àbí 5 years ago. Ẹni ti confam ó ní pé wọ́n ti release statement ẹni ni wọ́n ti release statement pé wọ́n ti yọ wọ́n lóòótọ́. Nǹkan tẹ́mi fẹ́ fàyọ rẹ̀ Àǹtí Maureen èmi ò doubt ẹ̀ nǹkan tẹ́mi fẹ́ fàyọ ni reason tó ṣe yọ wọn kó má lọ ṣe pé bóyá àwọn candidate tó compromise pẹ̀lú Dàpọ̀ ní Dàpọ̀ ti fàyọ yẹn nǹkan tó ń fún èmi ní concern nìyẹn nísìn bóyá àwọn tó agree
tó fẹ́ jẹ́ kó impose Kúyè bóyá àwọn yẹn ló ti dọ́gbọ́n ya fàyọ yẹn. Adétúnjí wọ́n ní suspension wà wọ́n láwọn èèyàn ti wọ́n lọ ti release statement so maybe you have not seen it. Okay, get it. Okay, Prince of Hope come up now. Oh, they wá ṣàlàyé fún wa. Wọ́n sọ̀rọ̀ náà kó ṣàlàyé fún wa instead of just typing and typing. I was confused and when the not type now. Okay, the press release says it's a lie. And it's okay press release in here. On not to release press. Only the press in here just okay irọ́ ni. Àwọn wo ló wá ṣe rádaràda yìí báyìí? Ẹ jẹ́ move forward. Ẹ jẹ́ àfilẹ̀ tó bá fi di lọ́la. But wọ́n ti send nǹkan tó jẹ́ kémi kí n gbọ́ ni pé wọ́n ti already send the news yẹn sí mi before kí tó kúrò. Mo wá ní mo ní ìdí fọ́tò wọn. Jọ̀ọ́ ṣó lè send kíní yẹn sí wa. Ṣó lè send ẹ̀ sáǹtì mọ̀rin send ẹ̀ sí wa kárí. Èmi ò tí ì gbọ́ nǹkan kan mo ṣe ń gbọ́ ni. Ẹ jẹ́ kémi lọ wò lórí internet. Ó ní how can I attach the file? Ó ní how can I attach the file àǹtí mọ̀rin? Ẹni yẹn ti ń bí pé báwo lòun ṣe lè send ẹ̀ sí. Ẹ jẹ́ kí n lọ wò ó. Mo bá fún yín níṣẹ́ àwọn Ọ̀nàbànjọ ló tún fẹ́ announce lẹ́nìí eléyìí ò dáa á ṣe pé ó ti di Ọ̀nàbànjọ ìkẹta ṣé ń gbọ́ Prince of Hope náà ló tún sọ ó ní wọ́n ti plan láti announce Ọ̀nàbànjọ. Ta ló jẹ́ Ọ̀nàbànjọ? Lára àwọn bọ̀dá kìíní Ọ̀nàbànjọ candidate yín kọ́ nìyẹn àti mọ̀rí. Candidate àti mọ̀rí ni. Ó di ní oró mo ní mò ń lọ Ìjẹ̀bú sẹ́ẹ̀ mo máa mú aṣọ sẹ́ẹ̀. Ó ní Afọbajẹ plan to announce Ọ̀nàbànjọ today. Announce ẹ̀ wo íńtánẹ́ẹ̀tì á dàrú ìgboro ẹ̀yin Afọbajẹ mọ̀ pé mo ṣe ti yín mo dìbò fún yẹn àbí ìbọn ni o all the way. Mi ò mọ Prince of Hope ó jẹ gòkè wá bá wa sọ̀rọ̀ náà ó dábẹ́ ṣe ń treat wa yìí náà. Na he want to impose Kúyè sí Awujale. Okay, so àwọn Afọbajẹ Abímbọ́lá náà mú. Ó ti ń yé mi báyìí. Torí ẹ̀ lọ ṣe suspend the stool torí ẹ̀ lọ ṣe cancel ẹ̀ tó suspend ẹ̀ kò fẹ́ jẹ́ kó announce ẹ̀. Okay, ó ti yé okay Abímbọ́lá làwọn Afọbajẹ mú. Bẹ́ẹ̀ ni òun ò dẹ̀ fẹ́ yẹn ó fẹ́ Kúyè lòun fẹ́ àwọn Afọbajẹ mú. Ó lè Kúyè yé mi dáadáa ni. So candidate Ọlọ́run mo ti di prophetess respect mi ní Nàìjíríà yìí. Ó dìgbà tó bá yàn tán. No, wọ́n ní torí ẹ̀ lọ ṣe suspend ẹ̀ so àtúmọ̀ gbà tó máa wá announce nísìn. So reason nìyẹn. Uncle Jones ó ní àwùjọ ẹni níjẹ̀bú ẹ̀yìn bo máa fly down. Àwọn redeem ẹ̀ gbogbo àwọn pastor yẹn máa wá gbé yín ẹ jẹ́ má dán. Ó máa bọ̀. Ẹ jẹ́ má dán o. So nísìn ó ti wá yé wa dáadáa sí. Ẹ rí mi pẹ̀lú gèlè mi gẹ́gẹ́gẹ́. So Kúyè ní candidate Dàpọ̀. Ó ti yé wa báyìí. Àwọn Afọbajẹ ti settle down fún Abímbọ́lá. Okay, Abímbọ́lá làwọn Afọbajẹ mú. Abájẹ mú so bó ṣe dá gbogbo ẹ̀rú nìyẹn pé àfi Kúyè tí ò bá ń ṣe Kúyè kò so torí ẹ̀ ló ṣe wá suspend àwọn tó ń wá announce Abímbọ́lá. Bimbo Baba supposed to be the new king. Abájọ ọ̀rọ̀ náà ti make sense bọ̀ o. So àwọn people yẹn ti ṣe Abímbọ́lá is the preferred candidate of the Afọbajẹ. But government will know, okay, we announce Kúyè. Ọ̀rọ̀ yìí ti wá. Ṣé pé ó sì fẹ́ announce. Àwọn bàbá wa àtàwọn ìyá wa la máa bá sọ̀rọ̀. Ẹ̀mọ̀ pé gómìnà ó gbé kinní kan jáde, ó láwọn tó ń lo social media. Torí Bímbọ́ ni kinní yẹn. Ó ti prepare lẹ̀. No, ẹ̀mọ̀ pé wọ́n ní Bímbọ́ pé àwọn kan wà. Wọ́n lọ ti ń pariwo pé àwọn ní Awujale. Òun ní táìmù yẹn òun náà ló ń pariwo kiri táìmù yẹn náà. Òun torí tí ẹ lọ ṣe gbé jáde náà of course. Èmi ò mọ̀. Gbogbo wọn náà lo social media náà. But títí ẹ̀yẹn ó wà aggressive gan. Tí ẹ̀yẹn campaign tí ẹ̀yẹn dé lórí social media. Òun kọ́ ló ṣe é mo tún sọ. Mo wà lára àwọn tó ṣe é. Èmi bí mo ṣe jù síta báyìí lálẹ́ ọjọ́ yẹn ó dẹ̀ go viral. Àti mọ̀ rí ẹ mọ̀ páwọn èèyàn tó ní passion fún gbogbo yẹn pọ̀ gan.
àwọn èèyàn láìkí ẹjọ́. Yeah, but kini now ẹni tó fún wa ní information that Prince of Hope now pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níjẹ̀bú-òde lẹ́ni ṣé pé wọ́n ìtú bí Dàpọ̀ dáwọ́ ìtú fẹ́ Maybe we should expect executive order next week. Bóyá Kúyẹ̀ náà yìí máa fún yín, bóyá ọlọ́wọ́ yìí máa gbé fún yín, àti ilé sọ. ni wọ́n ti condemn yẹn jà. a sọ ni pé abẹ́ àwọn bàbá wa kọ́ gbọ́dọ̀ gbà kò sí Kúyẹ̀ ló Kúyẹ̀ until tí Dàpọ̀ Abíọ́dún bá tó ṣe the necessary things tó yẹ kó ṣe a fẹ́ Kúyẹ̀ òun là ń sọ sí bí Bọ́lá ti rédí àti ṣe gbogbo ìṣẹ̀ṣe pẹ̀lú ọ̀nìwọ̀n àwọn bàbá yẹn àti ṣe findings wọn dáadáa kó tó mu. no wọ́n máa guide ẹ̀yìn àwọn máa sọ fún pé báyìí ló kàn òun náà. ó kéje ìwò o Prince of Ozile only he purposely sent all the contestants to there for clearance and he knew Bimbo okay nítorí kéèsì EFCC òun ló gbé DSS dé ó ti yé mi. nítorí kéèsì EFCC gbé DSS dé ta ló gbé dé. gómìnà yín ni. gómìnà nítorí Bímbọ́ ni. nítorí Bímbọ́ nìkan àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tí wọ́n. òun gọ́gọ́ ni. aṣíwájú ó dẹ̀ pẹ́ gẹ́ẹ̀tì géèmù yìí kò sí ó àwọn ti yé òṣèlú mi pọ̀ bẹ́ẹ̀ tó. dáadáa tó torí ti Bímbọ́ náà ẹ máa gbọ́ aṣíwájú nọ́mà wọ́n máa lọ ṣe police clearance wọ́n máa lọ ṣe yẹn nọ́mà ni. wọ́n ní ìdí gbogbo wọn máa waste time lórí gbogbo wọn. nọ́mà nìyẹn wọ́n máa lọ ṣe yẹn bó torí bọ̀bọ̀ yẹn gangan wọn nítorí ẹ mọ̀ kó manage ó ṣe 4 years pẹ̀lú Fáṣọlá náà ó ti ṣe 4 years pẹ̀lú ó wà pẹ̀lú akínní Sanwó-Olú. wọ́n dẹ̀ ló ní kéèsì EFCC ó tán. torí bọ̀bọ̀ yẹn gangan ni bọ̀bọ̀ yẹn gangan ló ń takù bọ̀bọ̀ yẹn gangan ló ń takù. ó ti yí àní ó ṣe yé ó ṣe make sense kọ́ mọ̀ pé èwo ni DSS nínú Dàpọ̀ ti kọ́kọ́ gbà wọlé tẹ́lẹ̀ náà Dàpọ̀ láì tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọba. So wọ́n wá fẹ́ jà. bẹ́ẹ̀ náà fẹ́ fìyẹn fi jà disqualify. wọ́n fi hù dẹ̀ nǹkan tó fi tọ́jú tó fi hù dẹ̀ nìyẹn. ó kà àwọn afọbajẹ wá yarí. wọ́n yarí mọ́ lọ́wọ́ ni. That is politics gangan náà gbé wọnú ẹ̀ yẹn. ṣé tó bá túfù rọ Kúyẹ̀ ò ní nǹkan tó ti ṣe. tí ẹ máa wọ́ọ̀sì. ẹni tó ṣe pé Kúyẹ̀ ṣó fẹ́ kí n tọwọ́ bọ̀ ọ̀rọ̀ ẹ Kúyẹ̀. ṣe rántí pé Kúyẹ̀ ṣó fẹ́ ká tọwọ́ bọ̀ ọ̀rọ̀ ẹ. ṣe rántí pé Balógun Èkó ti sọ pé òun á tú àṣírí ẹ̀ so Balógun Èkó àfi tó bá yẹ pé òun náà ti wá gbẹ̀bọ̀dè nìkan náà ló kù bí kọ́sí sí ó yẹ kó jáde. Ó sọ̀rọ̀ mo ní mò ń wá kíní yẹn ó ní Olúdoyin kan pé ọ̀rẹ́ bàbá ló fẹ́ mú Kúyẹ̀ lọ latest one ló ṣe jáde ó ní mò ń wálẹ̀ kan ó ṣe jáde eléyìí tí mo sọ yìí Balógun Èkó ṣe ṣe mí jáde kíá nísinsìnyí fresh one ó ní ọ̀rẹ́ bàbá kan. yes ọ̀rẹ́ bàbá Tinubu. Pé mà ní is Olúdoyin 80 something years. ìyẹn ló fẹ́ mú Kúyẹ̀ lọ bàbá lọ́sọ̀dọ̀ Tinubu ṣé àmọ̀ pé mo sọ fún ìlànà. ọba lẹ́dọ̀ tó ti expose yẹn. ó ti pẹ́ gan-an òun náà ti ṣẹ́ lẹ́kọ̀ọ́ yìí ó ti ṣẹ́ lẹ́kọ̀ọ́ yìí water corporation ó ti pẹ́. Thank you olóòsì olóòdì bàbá yẹn ó ló bà water corporation jẹ́ ó ló bà nǹkan méjì ló sọ water corporation and parastatal méjì. now nígbà tí so now nísìn tí ìgbà tó bá wá táwọn agẹmọ ti bọ́ síta fún ẹ Dàpọ̀ ṣọ́ọ̀ṣì ń bọ̀ wá announce Kúyẹ̀ àbí èwo ló fẹ́ ṣe sìn nígbà táwọn èèyàn tó mọ Kúyẹ̀ jẹ́ mọ̀tọ́ wọn ní ọmọ ọ̀tá ni nígbà tó pé nígbà tó pé Kúyẹ̀ lọ́mọ ọ̀tá lórí platform yìí Kúyẹ̀ ó padà lọ fún àwọn bloggers ní owó wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé kiri wọ́n wá gbé pastor redeem wọ́n wá gbé ẹ̀kọ́ jáde ní pastor redeem today there's something that happened on this platform ṣẹ́rí ní alẹ́ ọjọ́ yẹn tí màá nìyẹn tú àṣírí Kúyẹ̀ tó tó gbogbo ọ̀rọ̀ ṣé mo pẹ́ ní a máa gé àwọn abẹ́rẹ́ pé ká bá wa gé kinní yẹn síta. ó wá di the next day bí nǹkan ṣe wá sórí inbox mi nìyẹn bó ṣe wá ju nǹkan tí Bímbọ́ lágogogogogo pé ó ṣe EFCC mo ní mo bá lọ wò ó kí tó bọ̀ kọ́ ṣẹlẹ̀ àṣẹ wọ́n ní àwọn káàpù Kúyẹ̀ àwọn náà gbé ṣẹ́rí kinní yẹn ṣe yé mi dáadáa lálẹ́ yìí. ṣebí mo sọ fún yín lánàá pé àwọn káàpù gbọ́ fẹ́ gbé rúmọ̀ jáde ní táìmù yẹn.
ẹ ti gbàgbé pé mo sọ bí báyìí ó wá lánàá. bẹ̀rẹ̀ sí wọ́n wá ṣe propaganda against Abímbọ́lá yẹn. bẹ́ẹ̀ ni ṣe bí mo sọ fún yín náà. èmi ẹ ò ti mọ̀ gbàgbé pé pé mo sọ bí lánàá. àwọn mẹ́fà náà mú èmi ò mọ̀ pé Abímbọ́lá ni àwọn afọbajẹ́ mú. Abímbọ́lá ló múlẹ̀ òun Lékan Sífẹ̀sọ̀ gbogbo ló kàn sẹ́yìn Lékan gbogbo ló kàn sẹ́yìn láti ilẹ̀. ṣé ẹ gbọ́ torí ẹ̀ lọ ṣe lé àbájọ tó suspend àwọn orí ẹ̀ lọ ṣe wá suspend Lékan Sífẹ̀sọ̀. Kò burú. ó ti wá yé mi o. nǹkan tó ṣe ń dá ọkọ̀ Lékan nìyẹn tó ṣe ń fa wàhálà nìyẹn. Lékan kẹwàá sí ní kò sọ́pọ́ọ̀tì òun nígbà tóun fẹ́ jáde kó kò sọ́pọ́ọ̀tì òun. Báwo ló ṣe fẹ́ support ẹ̀? Ṣó wá láti fìṣẹ́gun wà gbó ni ló ṣe máa support ẹ̀ ni? àwọn ọlọ́jọ́ mọ yẹn kó tó máa yanjú ẹ̀. And ó ṣe make sense. Uye is an Ọ̀túnba. Adétúnjí kó ṣí ẹ kúrò bíbá yìí tó bá ní nǹkan ṣe bíbá yìí. ẹ wo Adétúnjí ti dé o. ní sùúrù àti mọ̀nì yẹn jẹ́ kí n bá Adétúnjí kó ṣí ẹ kúrò bíbá yìí tó o bá fẹ́ gba ìpè. Kúyẹ̀ ní Ọ̀túnba kó ṣí ẹ kúrò bíbá yìí. Sọ fún Kúyẹ̀ pé mi Yétúndé sọ pé kò ní pension fún. Olórí burúkú àwọn apààyàn wọ́n ti bè kó jẹ́. Ó wá bọ̀ ó ló fẹ́ ja Awùjalẹ̀ sọ pé mi Yétúndé sọ pé mo ní kò ní pension fún Kúyẹ̀ kò ní pension fún Dàpọ̀ ikú ló máa pa àwọn méjèèjì bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ tó dẹ̀ pé àsìkò ti tó tó ṣe pé ìwọ Dàpọ̀ yẹn ó fẹ́ sọdá ṣọdá àwọn èèyàn tó bọ́ síta fún ẹ lẹ́nìí. Àwọn olórí ayéwọ lèmi tún máa bẹ̀ àsọ̀rọ̀ Kúyẹ̀ wọ́n dìú pẹ̀lú bí ẹ máa gbọ́ dọ́tà Ọ̀záyàn wọ́n dìú pẹ̀lú Dàpọ̀ Abíọ́dún. àwọn tó mọ Kúyẹ̀ wá sórí platform wọ́n dẹ̀ tú gbogbo àṣírí ẹ̀ wọ́n ní ó máa ń hùwà bíi MC Olúọmọ wọ́n ní ẹrú ikú Tinubu ni. Àwa bẹ àǹtí Mọ̀rí ìgbà tá a ṣe show yẹn tán àǹtí Mọ̀rí ẹ bá wa gé show yìí sódà tá a lè lọ viral pé ẹrú ikú ni bọ̀bọ̀ yìí dangerous. Kí ló máa ṣẹlẹ̀ kí la ṣe show yẹn kà ìṣe show yẹn next thing tí máa jẹ lọ kàn lọ sórí social media next thing wọ́n ti gbé olórí burúkú Kúyẹ̀ kò ní ta fún ẹ Kúyẹ̀ ti rún àwọn bloggers Kúyẹ̀ ti rún àwọn bloggers ẹ má ṣe pé o mo ti gbọ́ Kúyẹ̀ ti rún àwọn bloggers. Àwọn blogger tá a bá ń sọ fún yín pé wọ́n ń rán àwọn èèyàn wá sórí bíbá láti wá máa ṣe propaganda lórí bíbá ẹ máa gbọ́ wọ́n máa rányàn wá Kúyẹ̀ bá ti rún àwọn èèyàn. ẹ try láti máa jáwọ́ ẹ máa ní sùúrù ẹ jẹ́ kí n tẹ̀ ṣàlàyé ẹ jẹ́ kí n sọ tán ẹ jẹ́ ó bá ti rún àwọn bloggers wọ́n bá ti gbé picture ẹ̀ pẹ̀lú aṣọ aṣọ òkè tó wọ̀. ó ní ẹ lọ fọkàn balẹ̀ bí Bọ́ọ̀nù Ọbásanjọ́ is the next king. ẹ máa gbọ́ o nísàlẹ̀ kí tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o pásítọ̀ ni ọmọ akọ pé pásítọ̀ wọ́n ní pásítọ̀ ni mo torí bẹ́ẹ̀ mo wá gbé jáde lẹ́nu mo ní ẹjọ́ pásítọ̀ ní rìgìm. brother tó ń promote yẹn kí ni branch ibi tí Sister Morning lẹni sùn. province ibi tí RCC wo ni Kúyẹ̀ ti jẹ́ pásítọ̀. Sister Morning bàbá Adébóyè ń kẹjẹ ká béèrè lọ́wọ́ wọn kí ni bàbá Adébóyè wá ṣe ń palace ní last week. Bàbá Adébóyè wá ní last week. Bàbá Adébóyè wá sí palace Àwùjalẹ̀ last week. Kí ló wá ṣe l'Àwùjalẹ̀? Ó wá ṣe sí gbọ́. Àwọn máa sọ fún yín pé ọwọ́ àwọn èèyàn ńláńlá ló wà ní. Àwọn ọmọ rìdíìmù mẹ́ta ló gba fọ́ọ̀mù tí wọ́n fẹ́ ṣe Àwùjalẹ̀ o. Ẹ jọ ṣé Báíbù náà fi máa létẹ̀ fún wọn. Ṣàkóso ṣẹlẹ̀ ẹ mọ ọba Gandhi ní Ọ̀ṣun Òṣogbo ẹ mọ̀ pé pásítọ̀ rìdíìmù ní Amẹ́ríkà ni. Ṣífù ẹ máa gbọ́ àwọn mẹ́ta. Ṣé ṣọ́ọ̀ṣì lẹ́rù kan ṣe ní ẹ̀wọ́ mi ò lọ síbẹ̀ yẹn ẹ má jẹ ẹ má. Àwọn mẹ́ta àbáwọn mẹ́rin náà ló wá láti Central Mosque táwọn náà gba fọ́ọ̀mù tí wọ́n jẹ́ mùsùlùmí paraku. Ṣé Kùránì náà fẹ́ fi létẹ̀ fún wọn ni àbí mọ́ọ̀mú àtàlà ló bọ̀ wá létẹ̀ fún wọn gorí ìtẹ́. Kí ló kan ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí inú ọ̀rọ̀ ọlọ́ba? Ṣé Kùránì ṣé wòlímọ̀nà ni wọ́n fẹ́ ṣe ni àbí wọ́n fẹ́ gbé àpótí ẹ̀rí jókòó? So gbogbo àwọn ẹ̀jẹ̀ inú ẹ̀ jẹ́ ká dúkú tó yìí. Ògbómọ̀ṣọ́ ni o mo mọ̀ ọba Gandhi mo mọ orúkọ ẹ̀ Pastor Gandhi. ṣẹ́rí aṣíwájú ṣẹ́rí ìgbà míì ṣẹ́rí òun ni ṣe mọ̀ pé ìgbà tí mo tẹnu mọ́ kíní yẹn pé ẹ jẹ́ ká béèrè reason tó ṣe suspend àwọn people ẹ̀ sọ pé no I need it ṣùgbọ́n náà lẹ ti gbọ́ yẹn sìn èmi mọ̀ pé ẹ̀bọ̀dé mo mọ̀ pé wọ́n ti fẹ́ gbẹ́ ẹ̀bọ̀dé níbi bẹ̀ yẹn lèmi ṣe ń béèrè àṣírí yẹn ti wá tú báyìí nísìn kò tán báyìí
anyway àtẹni tí ìbáàjẹ́ But pásítọ̀ the o practice now ìbáàjẹ́ that you are muslim o sworn into position anybody using tí the ò bá instrument ti of lè voodoo. ṣẹ̀ṣẹ̀ ṣe Wọ́n ní the anybody tí practice ò bá now ti ẹ lè máa gbọ́ o. Ọmọ kúyẹ̀ lélẹ́yìí o. ọmọ Ó ti bèrè lọ́nà. kúrẹ́bí ẹ̀dẹ́lẹ̀ àwọn játijàti kúyà àwọn ọmọ inú gbó. Only the practice now is that you are sworn into position using the instrument of your belief. Ìyẹn ló sọ fún yín pé ìṣẹ̀ṣe ò lọ mọ́ níbẹ̀ o. ta ló sọ fún ọ pé Aṣáájú ó ti dá ẹ lóhùn. anybody tí ò bá ti lè gbà Sister Wọ́n Maureen, ní kí mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ. kò sáyè Branch ẹni wo kò ni fúnra rẹ̀ wá lọ branch wo ẹni ni kò bá fúnra tẹ̀ rẹ̀ wá ní lọ ká má wọlé orò tó bá bá ṣe lẹ́bi ẹ̀ wọn tó bá bá máa jáde tutù bẹ́ẹ̀ láàyè. yẹn kọ́ máa tú wọn síta tán. Adetunji ni I'm older than Kuye, so you are 60 something. so what? Àgbàlagbà Ẹni ni yín kò dẹ̀. bó ṣe ẹni àgbàlagbà tẹ́ sùúrù ẹ̀ respect ara yín. ó wà ó dàda ń kú yẹn kọ́ la fẹ́ jẹ ẹni kò ń Kuye fún ẹ̀ is wá lọ 60 wọlé something. If he's orò older tó bá máa than jáde Kuye, láàyè. it will be 60 something. So àgbàlagbà ni wọ́n. ṣé iṣẹ́ ìyẹn la fẹ́ jẹ ni àná fẹ́ wá gbé agbèrò lé wa lórí ẹ̀ sọ pé. Sister Maureen, nígbà tẹ tí wọ́n ní kẹ́ ẹ wọ́gbọ́n nígbà tí wọ́n ní kẹ́ ẹ wọ́gbọ́n lọ tẹ pàdé àgbàlagbà lọ́nà tẹ ń béèrè ẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀ ṣé mọ̀ bóyá ó ya wèrè dàgbà ni. bẹ́ẹ̀ ni kúyà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yẹn ẹ sọ pé mi yé Mr. Adetunji, ẹjọ́ branch redeem